àlàyé rèé o lórí bí obìnrin tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní Zamfara ṣe bímọ sákàtà wọn. ẹ gbọ́ o, ṣé lóòótọ́ làwọn kan ṣe pàṣípààrọ̀ òfin owó orí tuntun tíjọba Nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún 2026. ariwo ta o lórílẹ̀‐èdè South Africa látàrí bí ikọ̀ ọlọ́pàá orílẹ̀‐èdè náà ṣe yìnbọn pa ọmọ Nàìjíríà. Ẹgbẹ Yorùbá kan bu ẹnu àtẹ́ lu Ààrẹ Tinubu àti Ribadu lórí kíkó àwọn ohun ìjagun ìbọn fún àwọn ẹgbẹ́ Miyetti Allah lásìkò ìkọlu lemọlemọ tó ń wáyé nípínlẹ̀ Kwara àti Kogi. ariwo lásán ò ṣe, wọn kì í jáwé olúborí ètò ìdìbò lórí ayélujára. Sẹ̀tìmà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ Tinubu ti gbé àbá ètò ìṣúná ó lé ní triliọnu mejidinlọgọta náírà 58.47 trillion naira ọdún 2026 lọ síwájú ilé aṣòfin fún ìbuwọ́lù. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àlàyé rèé o lórí bí obìnrin tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní Zamfara ṣe bímọ sákàtà wọn. Inú ìbẹ̀rùbojo làwọn èèyàn ìlú Naus ní ìpínlẹ̀ Zamfara wà báyìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí jí obìnrin tó lé ní 20, àwọn ọmọ wọn àti ọkùnrin 4 gbé lọ nínú ìlú náà. Ohun tó ya àwọn ará ìlú náà lẹ́nu jùlọ ní bí ọ̀kan nínú àwọn obìnrin tí wọ́n jí gbé ọ̀hún ṣe bí ọmọ lásìkò tí wọ́n kó wọn lọ sí inú igbó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ń wáyé lásìkò tí àwọn kan sọ pé nǹkan ti ń padà sẹ́nu ire lórí ètò ààbò ní apá àríwá Nàìjíríà. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ìlú náà sọ fún àwọn akọ̀ròyìn, wọ́n ní àsìkò tí wọ́n múra láti kírun alẹ́ ní àwọn ajínigbé náà ya wọ àárín ìlú náà. Olùgbé ìlú náà kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ọkàn àwọn kò balẹ̀ mọ́ lọ́wọ́ lásìkò yìí. Ó ní ṣàdédé ní àwọn ẹni ibi ya wọ àárín ìlú wá tí wọ́n sì jí àwọn èèyàn gbé lọ tó fi dórí àwọn ọmọdé ni wọ́n ti jí gbé lọ báyìí. Nígbà tí obìnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí ń rọbí, wọ́n gbé lọ sínú igbó kan kó lọ bímọ síbẹ̀. Kàkà kí wọ́n dá obìnrin náà padà sílé tó ń tọ́mọ rẹ̀, ńṣe ni wọ́n tún gbìyànjú àti gbé sálọ. Àmọ́ nígbà tí ó yá tí obìnrin náà kò lókun mọ́ ni wọ́n padà yọ̀ǹda rẹ̀ láti wálé látàrí pé kò ní okun dáadáa mọ́. Olùgbé ìlú ọ̀hún ṣàlàyé pé àwọn agbésùnmọ̀mí ti ṣe àyípadà sí bí wọ́n ṣe ń sọṣẹ́ láabi wọn. Ẹni náà tí kò fẹ́ fi orúkọ ara rẹ̀ léde ọ̀hún ṣàlàyé pé wọn kò wọ ìlú àwọn lórí alùpùpù bí ìṣe wọn. Àmọ́ níṣe ni àwọn ajínigbé náà fi ẹsẹ̀ rìn wọ ilé tí wọ́n á sì gbé ẹni tí wọ́n bá fẹ́ jí gbé lọ kí wọ́n tó gbé ẹni náà sórí alùpùpù gbé sálọ. Ẹ gbọ́ o, ṣé lóòótọ́ làwọn kan ṣe pàṣípààrọ̀ òfin owó orí tuntun tíjọba Nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún 2026? Àwọn ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn hàn lórí ìròyìn tó ní wọ́n ti ṣàtúnṣe sí òfin owó orí tuntun tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún tó ń bọ̀. Ṣáájú ni aṣòfin tó ń ṣojú ẹkùn kan nípínlẹ̀ Sokoto, Abdulsamad Dasuki, ti ké gbàjarè síta pé ohun tó wà nínú àbádòfin tí àwọn buwọ́lù nílé ìgbìmọ̀ aṣòfin yàtọ̀ sí ohun tó wà nínú òfin tí ìjọba tẹ̀ jáde. Nínú oṣù kẹfà ọdún 2025 ní Ààrẹ Bọ́lá Tinubu buwọ́lù òfin 4 tuntun nípa owó orí ní Nàìjíríà, èyí tó dá lórí bí aráàlú ṣe ń san owó orí. Ìjọba ní òfin náà yóò mú kí ọ̀rọ̀ owó orí rọrùn, yóò tún gbé ẹrù wúwo kúrò lórí aráàlú yàtọ̀ sí àwọn àǹfààní míì. Àmọ́ ṣá, ọ̀rọ̀ tí sẹ́nẹ́tọ̀ yìí sọ ti mú kí àwọn aráàlú ṣe iyèméjì nípa ìgbàgbọ́ nínú ìjọba lórí òfin owó orí tuntun ọ̀hún. Abdulsamad Dasuki sọ pé ohun tí àwọn aṣòfin jíròrò lé lórí tí wọ́n sì fi ohùn ṣọ̀kan sí yàtọ̀ sí ohun tí ìjọba padà gbé jáde lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ó ní ẹ̀tọ́ òun ni láti sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kékeré. Gẹ́gẹ́ bó ṣe sọ, odidi ọjọ́ 3 gbáko lòun fi ṣe àgbéyẹ̀wò òfin náà tí òun sì lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti ṣe àyípadà sí. Aṣòfin kan nílé ìgbìmọ̀ aṣojúṣòfin tó wá láti ìpínlẹ̀ Kano, Kabil Al-Azan Rurum, sọ pé ìwádìí nìkan ló lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní pàtó. Ó fi kún pé àwọn aṣòfin ọ̀hún ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò rí sí ọ̀rọ̀ náà. Ó ní àwọn kò ní sọ pé òótọ́ ni, bẹ́ẹ̀ ni àwọn kò sì ní sọ pé irọ́ ni. Ilé ti gbé ìgbìmọ̀ tí yóò ṣe ìwádìí ọ̀rọ̀ náà kalẹ̀
láti bójútó. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó orí ní Nàìjíríà, àjọ FIRS ti sọ pé òun kò fọwọ́ kan òfin náà, bẹ́ẹ̀ náà lòun kò ṣe àtúnṣe kankan sí. Wàyí o, ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ti ń béèrè fún ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ariwo ta o lórílẹ̀‐èdè South Africa látàrí bí ikọ̀ ọlọ́pàá orílẹ̀‐èdè náà ṣe yìnbọn pa ọmọ Nàìjíríà. Ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan tórúkọ rẹ̀ ń jẹ́ Osinakachukwu Onu ló ti ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ikọ̀ ọlọ́pàá yìnbọn fún un lójú ọ̀nà 12 naira tó wà ní Klerksdorp lágbègbè North West lórílẹ̀‐èdè South Africa. Iléeṣẹ́ ìròyìn abẹ́lé orílẹ̀‐èdè náà Independent Online IOL sọ pé àwọn aláṣẹ ti mú àwọn ọlọ́pàá 4 tí wọ́n fura sí lórí ìṣekúpani náà. Iléeṣẹ́ ọlọ́pàá North West ní àwọn afurasí ọ̀hún náà pápá bora níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lẹ́yìn tí wọ́n gbẹ̀mí ọkùnrin náà tán. Àtẹ̀jáde náà sọ pé ọwọ́ ti tẹ àwọn ọlọ́pàá tí wọ́n ń darí ọkọ̀ lójú pópó tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 25 35 years, ọdún 25 25 years sí ọdún 40 26 years lórí ipa tí wọ́n kó nínú ikú ọmọ Nàìjíríà náà lójú ọ̀nà 12 naira lágbègbè Klerksdorp. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Klerksdorp ló nawọ́ mú àwọn ọlọ́pàá náà lórí ẹ̀sùn ìpànìyàn lẹ́yìn ikú ọmọ Nàìjíríà ẹni ọdún 37 37 years Osinakachukwu Marcus Onu. Àtẹ̀jáde náà sọ síwájú sí pé nínú ìwádìí ni wọ́n ti tọpinpin àwọn afurasí náà sí ibi tí wọ́n farapamọ́ sí ní Klerksdorp. Gẹ́gẹ́ bí ohun tí ọlọ́pàá sọ, wọ́n ti gba ìbọn ìléwọ́ àwọn afurasí náà, ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìbọn ọ̀hún àti láti mọ ẹni pàtó tó yìnbọn fún olóògbé. Àtẹ̀jáde ọlọ́pàá tẹ̀síwájú pé àwọn 4 náà tí wọ́n jẹ́ afurasí tí wọ́n fẹ̀sùn kàn yóò fojú ba ilé-ẹjọ́ magistrate tó wà ní Klerksdorp lórí ẹ̀sùn ìpànìyàn àti àṣìlò ipò. Nígbà tó ń sọ̀rọ̀, kọmíṣánná agbègbè North West Ọ̀gágun Riano Naido ní inú òun dùn bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí náà. Tí a bá ń kà á lé ní èjì, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti kún ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn ọmọ Nàìjíríà lórílẹ̀‐èdè South Africa láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Tí a bá rántí, nínú oṣù keje ọdún yìí ni wọ́n ṣekú pa ọmọ Nàìjíríà 2, Austin àti Ayọ̀ nílùú Durban. Lọ́jọ́ kẹsàn-án oṣù keje ọdún yìí ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí àwọn ọkùnrin 6 tí wọ́n bo ojú wọn ya bo ọ́fíìsì Austin tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀, èyí tó yọrí sí ikú ọkùnrin 2. Ọ̀rọ̀ ìṣekúpani yìí ló ti wá dá awuyewuye sílẹ̀ láàrin àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn orílẹ̀-èdè South Africa. Ẹgbẹ́ Yorùbá kan bu ẹnu àtẹ́ lu Ààrẹ Tinubu àti Ribadu lórí kíkó àwọn ohun ìjagun ìbọn fún àwọn ẹgbẹ́ Miyetti Allah lásìkò ìkọlù lemọlemọ tó ń wáyé nípínlẹ̀ Kwara àti Kogi. Ẹgbẹ́ Yorùbá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yorùbá Socio-Cultural Organization, ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá, ti fi àìdùnnú wọn hàn lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ewu àti bí àwọn ẹgbẹ́ Miyetti Allah ṣe ń dì àmọ́ra ohun ìjagun láti máa ṣọṣẹ́ ní àwọn apá ẹkùn Kwara àti Kogi tí wọ́n ti ń sọ èdè Yorùbá lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìkọlù àwọn agbébọn àti ìkọlù ìpalára ní wáyé lemọ́lemọ́ lẹ́kùn náà. Ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday ké sí Ààrẹ Bọ́lá Tinubu, olùbádámọ̀ràn àpapọ̀ ilẹ̀ wa fétò ààbò Tinubu Ribadu, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak láti tètè wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọmọ Nàìjíríà ìdí tí wọ́n fi ń fún àwọn ẹgbẹ́ Miyetti Allah ní àwọn ohun ìjagun ìbọn àti pípèsè àtìlẹ́yìn ààbò fún wọn. Ọ̀rọ̀ náà ló wáyé nígbà tí wọ́n pa ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tì bí ikọ̀ fìjìláńtẹ̀ ìbílẹ̀, ọdẹ ìbílẹ̀ àti ẹgbẹ́ elétò ààbò tó wà nílùú tí wọ́n sì tún gba àwọn ohun ìjagun lọ́wọ́ wọn. Àtẹ̀jáde kan nípasẹ̀ olùdásílẹ̀ ẹgbẹ́ náà Olúṣọlá Abádéró tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ọ̀gá àgbà ẹgbẹ́ náà ọmọọbabìnrin Balógun. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe wí, ìpinnu ìgbésẹ̀ ọ̀hún tó bá jẹ́ fífìdímúlẹ̀ ó pè fún àwọn ìbéèrè pàtàkì nípa ìfarajìn ìjọba láti dáàbò bo àwọn ìlú abínibí nípínlẹ̀ Kwara àti Kogi, pàápàá jùlọ bí àwọn ikọ̀ agbébọn ṣe ń ṣọṣẹ́ láabi wọn láwọn agbègbè ìgbèríko níbi tí àwọn olùgbé ìlú ti dá wọn mọ̀ gẹ́gẹ́ bí adaranjẹ̀ nípínlẹ̀ náà. Ẹgbẹ́ náà béèrè, wọ́n ní kí ni ìdí tí ìjọba àpapọ̀
láti ọ́fíìsì olùbádámọ̀ràn àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà fétò ààbò ṣe ń fún àwọn ẹgbẹ́ Miyetti Allah ní ohun ìjagun láti fi dáàbò bo àwọn èèyàn Yorùbá nípínlẹ̀ Kwara àti Kogi nígbà tí ìjọba yìí kan náà tún ṣe bẹ́ẹ̀ pa ikọ̀ fìjìláńtẹ́ àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n lóye agbègbè wọn tí wọ́n wà lójúnà nípa dídáàbòbò àwọn ìlú tako àwọn ajínigbé àgbébọn. Ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá sọ wípé àwọn olùgbé ìlú ní ọ̀pọ̀ ìlú nípínlẹ̀ Kwara ti ṣáájú ké gbàjarè síta lóṣù kẹsàn-án ṣe ìtanilólobó pé níṣe ni àwọn ìjọba náà máa ń ránṣẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah tí wọn yóò sì kó ohun ìjagun fún wọn lábẹ́ ẹ̀tàn àrékérekè dídáàbòbò àwọn èèyàn Yorùbá. Nígbà mìíràn ìjọba ìpínlẹ̀ Kwara àti ẹgbẹ́ Miyetti Allah máa ń da ẹ̀sùn náà tí wọ́n bá fi kàn wọ́n nù bíi omi ìsanwó. Ẹgbẹ́ Yorùbá náà sọ wípé ó jẹ́ ohun ìbànújẹ́ ọkàn pé àwọn tí èèyàn gbẹ́kẹ̀lé pẹ̀lú ojúṣe dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá aráàlú ni wọ́n ń fẹ̀sùn kàn pé wọ́n ń gbé agbára wọ àwọn ẹgbẹ́ náà tó ń lọ́wọ́ nínú ìkọlù, ìjínigbé àti gbígba owó ìtanràn jákèjádò ilẹ̀ wa. Ààrẹ Tinubu ti gbé àbá ètò ìṣúná ó lé ní tírílíọ̀nù mejidinlọgọta náírà 58.47 trillion naira ọdún 2026 lọ síwájú ilé aṣòfin fún ìbuwọ́lù. Ààrẹ Bọ́lá Tinubu ti gbé àbá ètò ìṣúná ó lé ní tírílíọ̀nù mejidinlọgọta náírà 58.47 trillion naira ọdún 2026 lọ síwájú ilé aṣòfin àgbà l'Àbújá fún ìbuwọ́lù lọ́jọ́ Ẹtì ọjọ́ 29 oṣù kejìlá ọdún yìí. Ààrẹ Tinubu ní ètò ìṣúná ìfaradà, àṣeyọrí, iṣẹ́ àti ìlọ́rọ̀ ní ètò ìṣúná ọ̀hún. Ó ní ìjọba fẹ́ pèsè iṣẹ́, ṣe àtúnṣe ọrọ̀ ajé kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa àti pé ìjọba ọ̀hún tún fẹ́ mú ayé rọrùn fáwọn ọmọ Nàìjíríà lọ́dún 2026 lẹ́yìn tí wọ́n ti ní ìfaradà fún ọdún méjì báyìí. Owó tó tó tírílíọ̀nù 24 náírà 34.33 trillion naira ni ìjọba ń retí láti pa wọlé nígbà tí wọ́n fẹ́ ná owó tí kò dín ní ó lé ní tírílíọ̀nù 26 náírà 26.8 trillion naira lọ́dún tó ń bọ̀. Tinubu ní ó lé ní tírílíọ̀nù 15 náírà 15.52 trillion naira ní ìjọba yóò fi san èlé orí gbèsè tí Nàìjíríà ń jẹ. Wọ̀nyí ni àwọn kókó tó wà nínú àbá ètò ìṣúná 2026 tí Tinubu gbé lọ síwájú ilé aṣòfin àgbà. Ẹ̀ka ètò ààbò ní ìjọba yóò náwó lé lórí jùlọ lọ́dún 2026. Ó lé ní tírílíọ̀nù 5 náírà 5.41 trillion naira ní owó tí ìjọba àpapọ̀ yà sọ́tọ̀ láti ná lórí ètò ààbò. Tinubu ní ọ̀nà míì ní ìjọba yóò gbà láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ̀ ní Nàìjíríà lọ́dún 2026. Ààrẹ ní gbogbo àwọn jàǹdùkú agbébọn, àwọn agbésùnmọ̀mí àti gbogbo àwọn tó ń ṣagbátẹrù wọn ní ìjọba yóò dojú ìjà kọ lọ́dún 2026. Ààrẹ Nàìjíríà sọ pé ìjọba ṣetán láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣekúpani àwọn aláìṣẹ̀ lọ́dún 2026. Lórí ètò ọrọ̀ ajé, Tinubu ní ìjọba òun ti ṣe àwọn àṣeyọrí kan lórí ọrọ̀ ajé lẹ́nu àsìkò tó ń gorí àlééfà. Ó ní òdiwọ̀n bí nǹkan ṣe wọ́n ti já lulẹ̀ wá sí ìdá 14.45% ní ìbẹ̀rẹ̀ ọdún 2025 yìí àti pé owó Nàìjíríà tó wà ní ìpamọ́ ti di $47 billion. Èyí tó fáwọn olókoòwò ní ìgboyà láti wá dókòwò ní Nàìjíríà. Ohun amáyédẹrùn yóò gba ó lé ní tírílíọ̀nù 3 náírà 3.56 trillion naira. Ẹ̀ka ètò ẹ̀kọ́ yóò gba ó lé ní tírílíọ̀nù 3 náírà 3.55 trillion naira. Ètò ìlera yóò gba ó lé ní tírílíọ̀nù 2 náírà 2.48 trillion naira. Gbogbo owó tí ìjọba ń retí láti pa wọlé ní ó lé ní tírílíọ̀nù 24 náírà 34.33 trillion naira. Owó tí ìjọba fẹ́ ná fún àkànṣe iṣẹ́ ní ó lé ní tírílíọ̀nù 26 náírà 26.8 trillion naira. Owó tí ìjọba fẹ́ ná fún àkànṣe iṣẹ́ ní ó lé ní tírílíọ̀nù 26 náírà 26.8 trillion naira. Owó tí ìjọba fẹ́ fi san èlé orí gbèsè ní ó lé ní tírílíọ̀nù 15 náírà 15.52 trillion naira. Ariwo lásán ò ṣe o, wọn kì í jáwé olúborí ètò ìdìbò lórí ayélujára. Sẹ̀tìmà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Kasim Sẹ̀tìmà ti sọ wípé wọn kì í jáwé olúborí ètò ìdìbò lórí àwọn orí ìtàkùn ayélujára.
ó tẹnumọ́ pé bíborí ààrẹ Ahmed Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò nílò ohun tó ju ariwo lásán lórí ayélujára tàbí ìpòǹgbẹ òṣèlú lọ. Shettima sọ èyí di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ ilé wa tẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún irú ẹ̀ ní gbọ̀ngàn ìpàdé níléeṣẹ́ ààrẹ l'Àbújá. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ṣe wí, ó ní aṣiwèrè tó fẹ́ pa ara rẹ̀ tàbí ẹni tó jẹ́ ẹlẹ́tàn lásán nìkan ni yóò gbìyànjú láti pe ààrẹ Bọ́lá Tinubu níjà lọ́dún 2027 nítorí ìrírí òṣèlú àti ìwé àṣẹ ìṣàkóso ìdarí rẹ̀. Shettima sọ wípé ṣùgbọ́n inú òṣèlú àwa ara wa la wà, àwọn èèyàn lómìnira láti díje dupò nínú ètò ìdìbò. Ó sì kìlọ̀ fáwọn olóṣèlú tako kíkanra mọ́ orí ayélujára, gbígbé orí ayélujára kárí bí orí ìtàkùn ayélujára mọ̀mímọ̀ Facebook, Twitter. Ó jẹ́ kó di mímọ̀ pé jíjáwé olúborí ètò ìdìbò wà nípasẹ̀ ọ̀nà àtinúdá ìbáṣepọ̀ òṣèlú dípò kíké gbàjarè lórí ayélujára. Ó sọ wípé jíjáwé olúborí ètò ìdìbò kì í ṣe nípa ariwo lásán tàbí ìpòǹgbẹ òṣèlú. Ó ní wọn kì í ṣètò ìdìbò lórí ayélujára mọ̀mímọ̀ Facebook tàbí orí ayélujára Twitter. Ó ní jíjáwé olúborí wáyé nípasẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ ìṣọ̀kan, ìgbẹ́kẹ̀lé àti ìdánilójú. Shettima fi kún pé ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ní ìgboyà láti díje nínú ètò ìdìbò ọdún 2027. Ó tọ́ka sí ìrírí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí àǹfààní ńlá fún ẹgbẹ́ náà. Ó sọ fún àwọn aládarí ẹgbẹ́ òṣèlú pé pẹ̀lú ìrírí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ààbò ìsádi àwọn àti àwọn ẹ̀kọ́ ìgbà àtijọ́ gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà àwọn, òun gbàgbọ́ pé ọdún 2027 kì í ṣe eré tẹ́tẹ́ títa bí kò ṣe ojúṣe. Ó ní nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn máa ní ìbùkún lákọ̀tun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ọdún ayọ̀ láòṣe ò láṣẹ Olódùmarè.